Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Àbí èèyàn tó mọ Koko Zaria ló mọ̀ mí ni nǹkan tí mo mí nìyẹn wípé àwọn à ń rí wọn gẹ́gẹ́ bíi pé àwọn máa mọ̀ rí elédè kan náà dẹjọ ni wá Yorùbá ni gbogbo àwọn tó gbogbo ọ̀rọ̀ dàpọ̀ báyìí sí Yorùbá ni wọ́n nǹkan tí mo ṣe sọ nìyẹn pé ọmọlé kan náà ni wá wípé kí Daddy Láwòrí kan má bínú nítorí pé tí kò bá sí jà ńlẹ̀ tọ́rọ̀ kan ò bá ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn là nǹkan mọ́yàn lórí yìí kò yẹ kó fẹ̀ lójú tó báyìí so ló jẹ́ kí n sọ lẹ́ǹkan pé Ọ̀túnba gan àwọn kan ti sọ gbogbo. òkè tọ́rọ̀ kan ò bá ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ anybody lè fọ́gi mọ́yàn lórí anybody lè ṣe nǹkan tó bá wọn oníkálukú kán dẹ̀ jẹ́ gbé lọ èèyàn dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ kán dẹ̀ dákẹ́ kán dẹ̀ máa wò ẹ̀ ń bá bọ̀ ẹ máa bá débi pé àwọn tọ́ọ̀gì yìí kán máa wọnú ilé wa bá oníkálukú láti máa ṣe wọ́n lọ́ṣẹ́. gbogbo ọ̀rọ̀ yẹn gbogbo ẹ̀ ló ti sọ àkànlè ṣaláì má dà sí àlè ṣaláì má gbẹ̀rù sí spíkà náà ni gbogbo ọ̀rọ̀ yẹn òun lọ tó Ọ̀túnba ti summarize gbogbo nǹkan tá a lè fẹ́ sọ pé kí wọ́n má bínú kí Daddy Láwòrí má bínú Koko Zaria náà kẹ̀rẹ́ like I said èmi rí fídíò bíi tí Koko Zaria ti ṣe tó ti pé àwọn ṣépè mo rí fídíò yẹn tó bá jẹ́ pé tí ò kí ẹ̀ ní wọn it's not even necessary kò necessary kan ṣe máa gbéra wọn ṣépè tẹ́ bá gbà mí gbọ́ ẹ̀ gbà mí gbọ́ náà nìyẹn mi bí èèyàn kan nǹkan tèmi máa ṣe ni èmi lè jáde sórí orí íńtánẹ́ẹ̀tì kan kí wọ́n máa gbéra mi ṣépè fún kíni tí má ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ti gbà ẹ̀ gbà náà nìyẹn òun kọ́ ló lẹ́ni ẹ ní góòlù lórí directly now ẹ jẹ́ ká justify pẹ̀lú nǹkan tá à ń sọ kò ń ṣe Koko Zaria ló la ìgò mọ́ máa yẹn mọ́ dádì yẹn lórí directly. máa yóò sọ pé Koko ni ó níwájú Koko ó nínú sáàkù wọn tán wà ibi tán dìjọ jókòó sí ibẹ̀ irú iṣẹ́ yẹn iṣẹ́ jẹ́ kọ́mọ̀ ni tá a bá ti débẹ̀ pláṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní mẹ́ni tó fẹ́ GMC ni ṣé tó bá jẹ́ Koko Zaria ni wọ́n la nǹkan mọ́ lórí ní ọjọ́ yẹn ẹjọ́ òkúta kú síbẹ̀ èyí ṣe kékeré o tàbá wọn tó máa fara pa ẹni tó ṣiṣẹ́ yẹn wọ́n á mú jáde ṣá ni ẹ máa rí wọn tó máa yọ̀bọ lọ́ọ̀tún yọ̀bọ lọ́sì àbí tó bá jẹ́ MC Olúọmọ ní nǹkan kan ṣe níbẹ̀ yẹn òkú á sùn ẹ̀jẹ̀ á sùn ẹ̀ẹ́dẹ̀ ẹ má jẹ́ ká máa ṣe torí pé àwọn ẹni tó bá kàn yìí torí pé wọn ò ní owó wọn ò nípò wọn ò ní nǹkan tán lè fi jà kò sẹ́ni tó fẹ́ jà fún wọn kò sẹ́ni tó fẹ́ gbèjà wọn wọn ò gbóhùn wọn ò mọ gọ́vnà wọn ò mọ pírẹ́sídẹ́ǹtì wọn ò lè déwájú Tinubu wọn ò lè déwájú Sanwó-Olú bíi tẹ̀yìn ẹ̀dẹ̀ wá ń ṣayé báṣabàṣa ẹ̀ ń ṣe ayé bó ṣe wù yín. Okay, mommy, I continue. Àwọn náà wọ́n kàn guest náà ni. Bí mi parí ẹ̀ sí mo padà bọ̀ wálé. And àwọn kí ló máa yẹn onítìátà kí lórúkọ wọn sì gbé nù. Dáàdì tán ṣe tíátà yẹn. Láwòrí. Àwọn Daddy Láwòrí yẹn ń sìn báyìí wọ́n ń jẹ́ nínú gbọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ wọ́n ń jẹ́ kó máa yí. Ẹ ṣe àlejò lè jókòó sáàrin wọn mọ́ o. You can tell wípé òun ṣe ọ̀rọ̀ wọn là nǹkan mọ́ wọn lórí. Ni ó dìjà yìí báyìí. Ṣẹ̀gbọ́. Ìkún kankan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò ní láti mọ nǹkan tó wà nílẹ̀ torí gbogbo ṣe ń lọ gbogbo ẹ̀ náà là ń rí. ọ̀rọ̀ tẹ́mi kò fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé Koko Zaria kò sí evidence tó fẹ́ fi mú mọ́lẹ̀ pé Koko Zaria jẹ̀bi òru. Ṣẹ̀gbọ́. ẹ ló ń ríyàn sí pé kí wọ́n la nǹkan mọ́ yín lórí òun náà ló dẹ̀ tún tọ́jú yín òun náà ló gbé yín lọ Ṣẹ̀gbọ́. tó gbé yín lọ sọ́spírù. Màmá ẹ dẹnu dákẹ́kẹ́ góṣì dànù ẹni ọsàn Koko Zaria ní ọ̀la nǹkan mọ́ wọn bàbá náà la nǹkan mọ́ wọn lórí Koko Zaria yẹn náà ló gbé wọn lọ sí hospital òun náà ló tọ́jú wọn òun náà ló kówó sí wọn lọ́wọ́ ṣé ẹ wà ń bẹ̀ ni màmá ṣe bí nǹkan tí gbogbo wa ń gbọ́ lẹ́nu àwọn méjèèjì ni ẹ sí ń bẹ ṣe sọ fún mi pé kò ní sẹ́nì kankan tó máa record fídíò níbẹ̀ yẹn ni ṣùgbọ́n wọ́n refuse láti gbé fídíò yẹn jáde wọn ò gbé jáde kí ibẹ̀ yẹn máa di nǹkan tó máa di ṣọ atayanyan gbogbogbò wọ́n rẹ̀ bàbá yẹn mọ́bẹ̀ pé wọn ò jẹ́ kíyàwó ẹ̀ gan mọ̀ bàmá ṣó ṣojú yín nígbà tí Koko Zaria tó fún màá yìí lówó Koko Zaria tún ní kí màá yìí bọ́ta kó búra màá yẹn tún gbé Quran dání ó tún fi búra pé ìgbà wo lòun gba owó lọ́wọ́ ẹjọ́ sẹ́ni tó wà ní ọ̀gbàrá ìjẹ́ ní Koko Zaria kówó lé lọ́wọ́ ẹnì ṣe mọ́ mi. owó náà ẹ̀ tún gbà nǹkan tó lè ń sọ tá a lè ń sọ yìí náà nǹkan yẹn ṣẹlẹ̀ gan-an ìjọ́ kejì tó ṣẹlẹ̀ náà lẹ́ti bẹ́ bọ́ síta mo rí fídíò yẹn bí tán ti ṣe bandage orí yín tán bandage ọwọ́ yín
you came out láti ẹ̀yin náà lẹ ṣe show yẹn ilẹ̀ gbọ́rọ̀ yẹn jáde tẹ wá ṣe fídíò yìí tẹ wá jáde tárí mo èmi dẹ̀ rí yín gbà tẹ jáde tẹ wá sọ bọ́ tẹ wá ṣàlàyé ọ̀rọ̀ yìí. mọ́mí Oyèbọ́lá ẹ kúrò lè máa láti Kánò ẹ ṣé gan ma thank you so much màmí. màmá yìí ní nígbà tí wọ́n bọ́ síta nígbà tí wọ́n rán wọn ní wọ́n gbé wọn lọ sí hospital wọ́n ní ọjọ́ kìíní bàbá yìí ò ṣe bíi pé nǹkan kan ṣe àwọn ẹ jẹ́ n sún sẹ́yìn kẹgbọ́ díẹ̀ kínkínní. òun náà ló dẹ̀ tún tọ́jú yín òun náà ló gbé yín lọ tọ́jú yín tó gbé yín lọ hospital ó tún fún yín lówó náà ẹ̀ tún gbà. nǹkan tó lè ń sọ tá a lè ń sọ yìí náà nǹkan yẹn ṣẹlẹ̀ gan-an ìjọ́ kejì tó ṣẹlẹ̀ náà lẹ ti bẹ́ bọ́ síta mo rí fídíò. ìka ni màmá yìí ìka ò ní jẹ́ ṣe titi ẹ̀ bẹ́ẹ̀ màmá yìí ò dáa èèyàn burúkú ni wọ́n màmá yìí ò ṣèyàn tó dáa tó bá jẹ́ ọmọ wọn ní Láwórì wọ́n á fìtara bí amọ̀ wọn á pariwo síta torí pé ya Mohbad ò pariwo síta torí pé ya Mohbad bò jẹ torí pé ya Mohbad ò fi wọ́n pé yes nǹkan báyìí ń ṣe ọmọ òun ní gbogbo ayé ṣe ń bulé ni ẹni lẹ́yìn tó tọ́jú yín ìjọ́ kejì náà lẹ ti bọ́ síta Mohbad ò sí láyé lẹ́ni láti defend rẹ̀ ẹni tó tún wà láyé tí ò tí ì kú ó bọ́ síta níjọ́ kejì tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ bíjọ́ kẹta lẹ́yìn tó ń bá rán tán ó wá fi ẹ̀dùn ọkàn ẹ̀wọ̀n pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí òun tó bá jẹ́ ńjọ́ tán fọ́gò mọ́ lórí tán gbé lọ sọ tó bá dẹ̀ dákẹ́ síbẹ̀ ẹjọ́ ṣé bàbá yẹn lè wá defend ara ẹ̀ tíyàwó Láwórì gan bá sọ pé kókó ni kinní kan wájú wọn ni ẹjọ́ wọn á yí mọ́ lọ́wọ́ ta ló wà ń bẹ̀ ṣé ṣojú ẹ̀ ni wọn kò máa ṣojú ẹ̀ màmá yìí sọ pé ẹ̀yin náà lẹ tún bọ́ síta ẹjọ́ nígbà tára àyàn bá ṣe díẹ̀ ṣé kò ní bọ́ta bójú hospital gan ó yẹ kó ní kọ́ bóun gbé fóònù sóhun lójú kóhun sọ tẹnu òun ẹni tó fọ́ ìgò mọ́ òun lórí káráyé bá wọn gbọ́ ẹ wá ló bẹ́ síta òun náà ló tún kọ́kọ́ bẹ́ síta wá sọ̀rọ̀ ẹ máa continue ẹ̀yin ìyá àjàrà bùkà. bandage orí yín tán bandage ọwọ́ yín you came out láti ẹ̀yin náà. ìkànnìyà yìí inú àwọn bóyá inú àwọn tí Koko Zaria ń dó ni bóyá nínú àwọn tó ń lọ ṣe bẹ́gibẹ́gi tó ń fàyà di wọn mọ́ àwọn tó ti fàyà di gbogbo àwọn tó ti fòbò gbàgbáyé jẹ́ irú wọn nìyá yìí ìyá òṣì nìyá yìí ẹni wọ́n de bandage orí wọn wọ́n de bandage ọwọ́ wọn ẹjọ́ ṣe rí bandage lọ́wọ́ bàbá yẹn Ọlọ́run mọ́mì ṣé ẹ rí bandage lọ́wọ́ màmá yẹn imú níkà ò ní jẹ́ ṣe titi ẹ̀ bẹ́ẹ̀ èèyàn kì í dúró sídìí ìbàjẹ́ ẹni wọ́n ti de bandage orí wọn wọ́n ti jẹ bandage ọwọ́ wọn ta ló rí bandage lọ́wọ́ bàbá yẹn ṣé bàbá yẹn sọ wípé ọwọ́ ni wọ́n ti fọ́ òun ní nǹkan orí ni bàbá yẹn ń pariwo ẹni tó bá kàn ló mọ̀ àwùjẹ tán ti fọ́ nǹkan mọ́ yẹn anything can happen for the fact pé bọ́ta wá sọ̀rọ̀ ó lè di oṣù kan kọ́lá kí nǹkan kan ṣe lọ́pọlọ ó lè yá kó ṣubú kó faint inú orí ẹni tó gbà nǹkan mọ́ọ̀yàn ní orí láwùjẹ kò rórí ròyàn ó ro pé kó nítọ̀hún kú pátápátá ni ẹ wá gbẹnu orí burúkú síta gbọ̀ọ̀rọ̀ ẹ̀yin ìyá àjàrà bùkà ẹ̀yin ìyá òṣì yìí ẹ sọ pé wọ́n de bandage mórí yín wọ́n de bandage mọ́wọ́ yín ẹ tún ti bọ́ síta ẹ tún ti wá ń jà ẹ tún ti wá ń sọ̀rọ̀ ẹ continue. ẹ ṣe show yẹn ilẹ̀ gbọ́rọ̀ yẹn jáde tẹ wá ṣe fídíò yìí. ok kó dákẹ́. ọmọ èmi dẹ̀ rí yín gbà tẹ jáde tẹ wá sọ bọ́ tẹ wá ṣàlàyé ọ̀rọ̀ yìí look like ẹni tí nǹkan máa ṣe níjọ́ kejì. ṣẹ́ẹ̀rí wọn look like ẹni tí nǹkan máa ṣe níjọ́ kejì téèyàn bá ṣèṣe tó bá stitch ẹ ẹjọ́ ṣébi tán ti stitch ẹ yẹn ṣó ti jiná tá a bá bímọ tó bá yẹ pé operation náà lèèyàn fi bímọ lọ́jọ́ kejì síjọ́ kẹta téèyàn ti ní kéèyàn jókòó téèyàn ti lè manage jókòó tó wá ṣe fídíò ṣó ti mí pé operation kan ṣe fún èèyàn yẹn ti jiná nínú for the fact pé èèyàn jókòó díẹ̀ báyìí tó ń sọ̀rọ̀ àbókọ̀ rẹ gbogbo wa la rí Angela tó lọ ṣe operation for the fact pé wọ́n ṣe operation nú Angela ó sì máa nọ́ọ̀sì ẹ̀ ọdún kan ọdún méjì kò tí ì jiná dáadáa for the fact pé ó ń ṣe yẹnyẹn tó ń mú gbogbo ẹ̀ mọ́ra tó ń fi pókè kóun lúkogè kóun rí ṣe dáadáa padà kóun má kọ̀ jókòó sílẹ̀ kò mí ìpé gbọ́ ara ẹ̀ ti san kò mí ìpé bí operation yẹn ti jiná
ẹ wá nítorí pé ó ti bọ́ síta wá ṣe fídíò kò lùkù bí ẹni tó la nǹkan mọ́ lórí kò lùkù bí ẹni tí nǹkan kan ṣe màmá yìí ìkà ni wọn ìkà òní jẹ́ ṣe titi ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìyá kí ìyá lélẹ̀ yìí. nǹkan mọ́ lórí. àwọn tó lè gbà. kò ṣe níjọ́ kan níjọ́ tó ṣẹlẹ̀ kò ṣe níjọ́ kejì ó wá tó bí 3 weeks. àwọn mọ́mì wá ń ké lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì. ṣẹgbọ́n àwọn mọ́mì wá ń ké lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì ó ní wọ́n jáde ńjọ́ kejì wọn ò look like gbé nǹkan ṣe wọ́n ṣe rántí bíi 4 days ago nsìn tí bàbá yẹn ń jáde tó faint tán rọ̀ṣẹ̀ sínú hospital tán rọ̀ṣẹ̀ sínú mọ́tò ló gbé lọ sí hospital I think Láwórì ṣì máa wà lọ hospital àbí kó yẹ kó ti kúrò ẹ wá ní kò lùkù pé bí ẹni tí nǹkan ṣe ó wá di ọ̀sẹ̀ kan ó di ọ̀sẹ̀ mẹ́ta ṣé incident yìí ti pé 3 weeks ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi o ọ̀rọ̀ tá à ń fà yìí ṣó ti pé 3 weeks kò tí ì pé o kò tí ì pé 3 weeks tó bá yẹ kó máa pé 2 weeks ọ̀sẹ̀ tá a wà yìí ni or 1 week inú ọ̀sẹ̀ yìí ló máa pé 1 week yes ọ̀sẹ̀ tá a wà yìí ni ẹni after 3 weeks ó wá jáde síta ó wá ń sunkún lẹ́gbẹ̀ẹ́ bed it means pé ìyàwó ẹ̀ ló ń sunkún lẹ́gbẹ̀ẹ́ bed ìkà òní jẹ́ ṣe titi ẹ̀ bẹ́ẹ̀ tó bá jọkọ yín ni wọ́n fọ́ lórí yàmàyàmà ẹ ní máa sọ nǹkan tẹ́ ẹ̀ sọ yẹ yìí yá ìjára àbúká òṣì ṣe gbọ́ àwọn ò lè gbà yẹn gbọ́. nǹkan tá a kàn máa sọ fún yín bẹ́ẹ̀ pé nǹkan tó wà níwájú Nàìjíríà bá níwájú dádì Tinubu ojú gbogbo ìtẹ́ ìṣe ilé ọ̀wẹ́ ìjọ torí Ọlọ́run ẹ̀yẹ àwa dúdú àwa àti bá máa ṣera wa. owó tẹ máa ní pé kọ́ńkọ́ wá ṣàánú kí Nàìjíríà wá ṣàánú yín problem. ẹ jọ̀ọ́ níbo ni bàbá yẹn ti bọ́ síta pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ fún mi lówó bàbá yẹn mi tí ì rí fídíò ẹ níbi tó ti bọ́ síta pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi nítorí nǹkan báyìí kò sí o. Nàìjíríà ju gbogbo eléyìí lọ mẹ́rin dọ́là títí ń fò sókè padà náà ẹ wo nǹkan tí dọ́là ń sọ ni owó ti lọ sókè gbogbo nǹkan ló wọ́n lọ́jà kò sóúnjẹ nílùú náà ẹ jọ̀ọ́ ẹ má kó já bóyá ẹ ń bá àwọn onímọ́tò jà bẹ́ẹ̀ ń bó ní tíátà ẹ má kó wá sí pamọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kó tán síbẹ̀ tó bá ṣe ti bá yín sọ báyìí ẹ jẹ́ kó tán ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó tán ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tó ti wà ńlẹ̀ fún kó wá máa fa kò ń ṣe yín náà fọ́ lórí it's very obvious pé ọ̀rọ̀ kan ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. bọ́rọ̀ bá wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló dé tí Koko Zaria ò ṣe lọ fọ́ MC Musiliu lórí ṣe bó wọn àti ẹ̀nàjọ lọ́rọ̀ kí ló dé tí ò ṣe lọ fọ́ MC lórí tó jẹ́ pé lòmíì ló wá fọ́ lórí. bàbá yóò dẹ̀ fìgbà kan sọ pé Koko ni ó ní àárín wọn ń bẹ̀ lójú òun báyìí náà ti mú gò nígbà tóun fẹ́ yí padà wọ́n dẹ̀ bomú òun lórí àwọn iṣẹ́ jẹ́ kó mọ̀ ṣe kinní yẹn fún un wọ́n ti máa kọ̀máǹdì wọn ṣe rò bóyá èèyàn akọ̀ déédéé fọ́gò mọ́yàn lórí ni láì ṣe pé bóyá ó ti gba ọ́dà àbí àwọn sójà tán wá pa ọmọ ní Lẹ́kì wọn gba ọ́dà kó tó di pọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn ẹ jọ̀ọ́ ṣe rí òkú ọmọ kankan ṣèjọba gbé sílẹ̀ ṣé nígbà tíjọba tá a tiẹ̀ ní í ṣe bẹ́ẹ̀ yẹn how much mọ àwọn tó wà lábẹ́ wọn àwọn tó ń pa àwọn èèyàn lẹ́kún táǹtí Àdùnní Adé ò bá tètè pariwo síta ńjọ́ yẹn pé tóun bá kú tí nǹkan kan bá ṣe òun kàn mú Koko Zaria a ti lọ ṣe kinní yẹn fún àǹtí yẹn ta ló mọ nǹkan tó ṣì wà lọ́kàn wọn wọn a máa níyàn 20 ọdún ó ń gbóná fẹlifẹli ni ẹ wá ń sọ̀rọ̀ jagajaga lẹ́nu àǹtí ẹ̀yin ìyá òṣì yìí ẹ ń sọ ìsọkúsọ lẹ́nu ẹ continue. adé ti mọ̀ sí ọlọ́gbọ́n ló máa yé náà. ó ti yé yín náà. àwa mọ̀ pé ọ̀rọ̀ kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ nígbà tọ́lọ́run ti wá bá wọn ṣe tí wọ́n ti la ìgbòmọ̀yàn kan lórí ìyẹn ti jẹ́ avenue. ṣe gbọ́. ṣé ìyẹn wá ló máa ṣe wá ná fẹ́ràn yàn kan lẹ́wọ̀n kò sẹ́ni tó máa rán lẹ́wọ̀n kò sí anybody tó máa rán kò sẹ́ni èèyàn kankan ò lọ sẹ́wọ̀n fẹ́ anybody èèyàn kankan ò lọ sẹ́wọ̀n. mo bá yín gbàdúrà kó ṣẹlẹ̀ sí yín arábìnrin tí wọ́n pa ọmọ ẹ̀ níjọ́ kìíní àná àwọn olórí wa pa ọmọ ọkùnrin ọyọ kan tó bí màmá yẹn wà ní London ọmọ ẹ̀ I think ọmọ ẹ̀ náà jáde pẹ̀lú àwọn tó ń ṣe rálì àbí kí ni wọ́n ń ṣe nígbà yẹn àwọn student àwọn youth ọmọ màmá yẹn mà wà ń bẹ ìyá yẹn ò rí òkú ọmọ ẹ̀ o ẹ jọ ṣé inú ìyá yẹn máa dùn sí orílẹ̀-èdè Nàìjíríà tán bá ní my sister if you no get money in Nigeria no life for wàhálà bẹ́ẹ̀ ni màmí ọlọ́wọ́n bá ń gbọ́ the way tó ṣe ń ṣe àwọn poor masses bí ẹni wípé àìbí tọ́lọ́run fi wọ́n sí yẹn wọ́n ò ní kú mọ́ wọ́n á dẹ̀ máa pa wọ́n nípakúpa kí ló dé níbo là ń lọ tá a bọ́kọ̀ kí ló dé ẹ continue yóò ṣe. tébù
wọ́n la tébù mọ́rùwá ẹ̀ náà lórí rí. Àbẹ́ ìyàwó mọ̀ gbá o. Ẹjọ́ torí Ọlọ́run àpò especially àwa ọmọ Nàìjíríà ìdátọ́lọ́run ti ẹ̀dá wa á yí gan. Ṣé ti gbọ́? Ẹ̀mí wá yí gan. Àwọn tí wọ́n lọ ń sọ fún bàbá Tinubu ni pé má dá wọn lóhùn, fìyà jẹ wọ́n. Ẹ̀mí wá yí síyà, fìyà jẹ wọ́n. Ẹni tí bàbá Tinubu náà sọ pé àwọn ò rí nǹkan kan, àwọn ò gbọ́ nǹkan kan, àwọn ò tiẹ̀ gbọ́ bóyá ọmọ Nàìjíríà ń ké, àwọn ò gbọ́ bóyá ebi ń pààyàn, èsì nǹkan tó kà wọ́n. Àwọn ò kì í wo social media, báwọn bá wo social media àwọn máa ní high blood pressure. Àwọn òwò ebi ò bá pa gbogbo èèyàn fún ẹ̀kan wọ́n ti dépò tán wà, wọ́n ti débi tán fẹ́. Àwọn tí wọ́n lọ ń tébù ọ̀rọ̀ yín rèé o, ṣẹ gbọ́. Wọ́n níyà bá Nàìjíríà lára bù, wọ́n níyà yẹn ó bá wà múlẹ̀, ó bá wà lára mu. Ṣé ti gbọ́? Àwọn olórí burúkú tán lọ ń gbé òbò fún wọn lélẹ́yìí, àwọn ẹni èpè tí wọ́n lọ ń gbóbò fún wọn lélẹ́yìí, ìka ò ní jẹ́ ṣe títí ẹ̀ bẹ́ẹ̀, ẹ̀ ní sọmọ títí yín bẹ́ẹ̀ náà. Tó bá jọmọ yín ni wọ́n rún lórí, ẹ bọ́ síta, ẹ pariwo, ẹ ní àfikẹ́ gbẹ̀san, ẹ̀yin ìyá òṣì. Nǹkan máa bòbò wa o. Ṣé gbọ́? Gbàdúrà fún kẹ kú jáde ló ká o. Ẹ ti gbàdúrà kú fún wọn because ẹni tó pa ni. Ọ̀rọ̀ wọn dàbí ẹni tó gbóúnjẹ lẹ́nu ẹni ni ó lè pa ni. Ẹyin tó bógò mọ́ọ̀yàn lórí ó ń retí kó kú ni. Kò bó wí pé kó sì survive. Ó bó mọ́ àwùjẹ débi pé kó kú ni. Ẹyin yóò ṣì yìí. Àwọn ọwọ́ ọ̀túnba náà láti kọ́ṣẹ́ náà. Ṣé ẹ mọ̀? Nígbà tí mi obìnrin ní mí náà tí wọ́n la nǹkan mọ́ mi lórí mi ò kú náà. Ẹ kú ẹ̀mí yín yìí náà. Ta ló mọ orúkọ tán là mọ yín lórí bóyá ké ni? Eléyìí ò ta. Kò dẹ̀ ṣojú wa. Kò lè ta o. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ yẹn sílẹ̀ tó. Ẹ gbọ́ kí bàbá yẹn pa mọ́ra kó bo jẹ kó má sọ̀rọ̀ kó má lọ bẹ́ẹ̀. Kí Koko Zaria àṣe Sam Larry ti ṣe àti tó ń kọrin wọ́n ti ṣe, wọ́n ti mú jẹ, wọ́n ti pa Mohbad gbé dọ́là, wọn mẹ́ni tó pa Mohbad, ìyàwó Mohbad gan ó bá wọn fọwọ́sowọ́pọ̀ ṣe gbogbo ẹ̀. Èmi ò tiẹ̀ mọ̀ wọn o, mo sì máa gbé sórí péjì mi, ẹ lè rojú wọn dáadáa. TikTok ni wọ́n send fídíò yẹn sí mi ni, ẹ rojú wọn, kíní wọn wà ń bẹ, orúkọ wọn wà ń bẹ ní TikTok. Mo sì máa ṣiṣẹ́ lé lórí, máa gbé sí péjì mi. Ẹ lè rẹni tó ń sọ̀rọ̀ ṣábíàmọ́ làwọn yìí. Gbogbo ayé mọ̀ ní pé kò ń ṣe Koko Zaria ló là nǹkan mọ́ yín lórí. Sọ pé yẹn. So ẹni tó bá là nǹkan mọ́ yín lórí ni kẹ́ lọ bá. Kí ló le fún Koko Zaria láti sọ pé ẹni tó ṣe leléyìí? Àárín wọn náà sọ pé wà á. Kí ló wá le fún wọn láti sọ pé láti fish ẹni yẹn out pé ẹni tó ṣiṣẹ́ leléyìí? Ẹ má forúkọ Koko Zaria sọ̀rọ̀ yìí rárá. Ọ̀rọ̀ yóò kan Koko Zaria. Àwọn tó ń dólé léyìí ẹ ti mọ̀. Ọlọ́run adé bá yín ojú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ o. Àbọ̀ mi rèé o. Ẹ jẹ́ má fọ̀ mí lórí o. Thank you, ma. Thank you. Thank you. Ẹ ti mọ̀ pé àwọn tí wọ́n ń gún jẹ léléyìí, àwọn tó ń dó. Yeah, I want to be I'm going to chip you one or two things. You are welcome, sir. Welcome, sir. Mo kí ẹ̀yin ìyá wa o. Mọ́mì yẹn ti sọ̀rọ̀ tán. Ẹ fẹ́ calling, ẹ bá mi calling. Mi ì tí ì parí ẹ̀ 15-minute video ni, ẹ calling. Ẹ bá mi fi nọ́mbà wa síbẹ̀ admin. Ẹ calling kí bátìrì mi tó kú. Mi ì tí ì ṣetán, màá continue lálẹ́ torí mo ṣì ní program lálẹ́. Ẹ máa ṣe lálẹ́ ìgbé àbọ̀ lọ́la. Ẹ calling. Mi ì tí ì parí video yẹn o. Ó ṣì kún like 8 minutes. Ó yá. Ẹ bá ń paste nọ́mbà wa. Ẹ máa kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ sà, ẹ káàbọ̀ sórí ètò sà. Yes sir. Yes sir. Ṣé rí láìṣe àníyàn ní gbogbo nǹkan tó ń ṣe yẹn set up ni. Obìnrin tó ń sọ̀rọ̀ yẹn, ara àwọn tí wọ́n ń tọwọ́ bọ̀ lábẹ́ tó ń ta àwọn ògógóró nǹkan kan ní abẹ́ tébù lóṣòdì. Àwọn ni wọ́n ń fún ní bíi 25,000, 30,000. Pípé ìwọ náà ó yá sọ̀rọ̀. Satawa, Afọlákẹ́mi. Ẹ máa sọ̀rọ̀ yín lọ, mò ń gbọ́ yín bàbá mi. Hello sir. Ó yá. À ń gbọ́ yín. Ṣẹ́rí ọ̀gbẹ́ni yẹn,
ọwọ́ ẹ̀ ò mọ́ fún ẹ̀jẹ̀ rárá. Ẹ̀jẹ̀ ni wọ́n tẹ̀ wọbẹ̀. Ẹ̀jẹ̀ ìyàn bẹ ni yìí kò ń padà lẹ́yìn ẹni tó bá ta sílẹ̀. Kábíyèsí Ibi á Ọlọ́run. máa sìn wọ́n kiri pátápátá. Even ètò bá wò tán bá pa ẹran tán bá da ẹ̀jẹ̀ ẹran sílẹ̀ ilé òun fa mu òrùn ló máa ń là. Ká tó wá sọ pé ń tẹ́ gbẹ̀mí ẹ̀. Bíbélì dẹ̀ jẹ́ kó yé wa ní àwọn ibìkan wípé a ó béèrè ẹ̀jẹ̀ ẹranko ẹ̀jẹ̀ èèyàn gan lọ́wọ́ ẹranko tá a bá pa ó wà nù Genesis. Ẹ̀jẹ̀ èèyàn tá a bá pa tẹ́ranko bá pa ẹranko bá fàyà lẹ́nu lọ́wọ́ ẹni yẹn. So mélòó èèyàn ti rí ó fò sókè tó ń ṣe gbá tó ń ṣàwo. Ẹ máa wo gbẹ̀yìn wọn. Mo wo fídíò mo wo kíní kókó kan mo sì mọ̀ pé àwọn ibi tó ti máa ṣubú ó tẹ́lẹ̀ bó ṣe ń wo MC ẹ ti mọ̀ pé àwọn náà gbẹ lẹ́yìn ó wá wo ibi tí ìbọn fẹ́ gbà wọlé lára ẹ̀ sí pé níbo làwọn ti máa finish máa yìí. Ẹ̀sálẹ̀ bó ṣe rí nìyẹn. Àwọn ọ̀dàlẹ̀ èèyàn. Ẹni bí tí mo máa rè bá ọ̀dájú ni òun gangan ni tẹ́ bá ń gbọ́ òun gangan ni finisher àtàmátì ó ní brain. Network o. Hello. Hello. Yeah. Hello. A ti ń gbọ́ yín padà. Species ajá tó ń sìn yẹn ìwọ tájẹ́ ẹ pààyàn species ajá tó ń sìn yẹn tó bá gbá ẹni tí ò bá ní wéètì mú dáadáa ó máa pa. Ajá yẹn dẹ̀ pààyàn ó dẹ̀ sì tún èmi fúnra mi ń sin àwọn ajá yẹn náà bẹ̀tẹ̀ àwọn ajá tèmi ò lẹ́jẹ̀ lẹ́nu bíi títí ẹ o torí bá ń ṣe tírèènì wọn o àwọn American kìíní mi kì í ṣe pilot dog lásán o pilot dog níbẹ̀ tó wá jẹ́ American spec ẹ̀ so tí wọ́n bá gbá ọmọdé mú tí yóò bá ṣe ẹni tó jẹ́ ẹni tó ń wí ìjì dáadáa ajá tó yẹ pé tó bá fò mọ́ yàn wéètì ẹ̀ lè mú yàn lọlẹ̀ tó bá ajá ìpààyàn tó wà glaring sáwọn èèyàn ó dẹ̀ ń ṣe fídíò. Bọ̀ ó ní pé irọ́ ni pájá wọn ò pààyàn. Ajá ìpààyàn tó bá drag ẹ̀ jù wọ́n ti ń gbówó fún woman tí ajá pọ̀ mẹ́ bóyá tẹ́jẹ̀ ọmọ yẹn ò bá sùn ìyá ọmọ yẹn máa yarí gẹ́gẹ́ bí mo yẹ sọ pé ẹ̀jẹ̀ èèyàn tẹ́jẹ̀ ọmọ tí wọ́n pa yẹn ò bá. Ó lágbára. Báwo ni ìyá ọmọ náà ajá ọyàn pa ọmọ ẹ̀ ó dẹ̀ bó jẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe ẹ̀dùn náà àwọn abiyamọ kọ́ wà láyé o. No, ẹ má sọ bẹ́ẹ̀ o ṣe rí àwọn pípù yìí ọlá àbí tẹ́ ẹ wà ní o ká ní kì í ṣe bí tẹ́ ẹ wà wọ́n á ti máa tẹ́tì yín if you are within Nigeria here wọ́n á ti máa tẹ́tì yín. I don't know, maybe you are getting me. Yes. Wọ́n á ti máa different ways wọ́n á ti máa fún yín tẹ́tì gan tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣọ́ra gan ọkọ yín gan máa sọ fún yín pé ìkan ló máa fọwọ́ mú nǹkan tó ń ṣe yìí o torí wọ́n ní connection yẹn nígbà yẹn débi pé tí wọn ò bá rí ẹnìkan wọ́n lè kó àwọn ọmọ ẹ àwọn náà ní sẹẹtì àwọn ayákìlá akẹ́kọ̀ọ́ máa fẹnu sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ jù lórí prógrámù yìí ni gbogbo àwọn látòrí àwọn bàbá Sàká Sáúlà ń gbà yẹn àwọn kan bá wọ̀dí gbogbo wọn kò ẹwọ́ wọn ò mọ̀ náà owó wọn ò mọ̀ bẹ̀rẹ̀ má jà sọ̀rọ̀ lọ púpọ̀ kó má dàbí ẹni pé ẹni wọ́n pè ní táǹkì báyìí kìíní kan òfin ti wà bẹ̀rẹ̀ tí mò ń tẹ̀ láti fàyọ ni wípé ọwọ́ ẹ̀bọ̀ bẹ́yẹn ìwọ ajá ẹ̀ pààyàn ó dẹ̀ ń deny ẹ bá wọ nǹkan tí bàbá yìí parọ́ ju ìbò ẹni ó parọ́ ju orí tó bá ti jùlẹ̀ báyìí ó láwọn máa sọ fún pé ọba o so tẹ bá ti fẹ́ máa sà nísìn ẹ máa fi ọba o wọ́n mọ̀ fún mi wọ́n mọ̀ pé tó bá sọ ọ̀rọ̀ 100 hello. A wà pẹ̀lú yín. hello. A wà pẹ̀lú yín. 100 ní dé 88 nínú ẹ̀ 88 nínú ọ̀rọ̀ 100 yẹn ọba ò ní. Kábíyèsí Ọlọ́run. irọ́ ni gbogbo nǹkan tó ní láyé ẹ̀ ṣé Láwórì jẹ́ ọmọdé àbí Láwórì ó kú lórí onímọ̀ pé òun tẹ́wọ́ gbowó ni Láwórì ò kú lórí náà ó máa mọ̀ pé òun tẹ́wọ́ gbowó ó máa mọ̀ pé ó tọ́jú òun Láwórì. Network. pé Láwórì ò ń ṣọmọdé nínú fíìmù àti pé ó ń ṣọmọdé nínú fíìmù débi tí ó dẹ̀ kòkò dẹ́ tó bẹ́ẹ̀ kó fẹ́ tọwọ́ bọ̀bọ̀ kú bọ̀ ni ó yẹ kí Láwórì náà ti lọ jìnnà bẹ̀tọ́ ló middle star ẹ̀ wà ní middle ìwọ ló pè wá set up ni nà ìwọ ló pè wá tó máa yẹn dẹ̀ tún sọ wípé hello. A wà pẹ̀lú yín bàbá mi. hello. A wà pẹ̀lú yín. máa yẹn dẹ̀ tún sọ̀rọ̀ wípé nígbà tẹ́ni yẹn fẹ́ mú go máa tẹ̀sí ni wá lórí ibẹ̀ yẹn sórí ẹ̀kú ni kò máa tó ń sọ ni
pé nígbà tó fẹ́ mú kó màdẹ́ẹ̀tì yẹn. Mama, there's 12 again. It's coming. Network o. Gbọ́ yín mọ́ o. Hello, network ọ̀dọ̀ yín ni o. Hello. Hello, a ti ń gbọ́ yín padà báyìí. Hello. A ti ń gbọ́ yín padà. Máa yan Láwórì sọ wípé nígbà tí òun wà ń bẹ ẹni tó fọ́gò márùn lórí ń sọ ó béèrè lọ́wọ́ wọn wípé ṣé Láwórì ni wọ́n ní ẹ ó dẹ̀ mú kó máa tẹ̀sí iwájú wọn ó dẹ̀ bo lórí ẹ̀. Ó dẹ̀ ń dín náà pé ó mọ nǹkan kan nípa àwọn ẹ̀ tí ó mọ nǹkan kan with irú pé bí Koko Zaria àjọwà yẹn ṣé wọ́n lè gbàyàn lójú níwájú ẹ̀ kó má mẹ́ni tó gbàyàn lójú níbi tí wọ́n ní àwọn ọmọ ìta lọ́wọ́ dé ẹni tó máa rí láyà láti bógò ní iwájú Koko Zaria lórí èèyàn àwọn kọ́mọ́nù wa máa jẹ náà so àwọn èèyàn gbogbo ibi tó sì máa bá drag ẹ̀. ó ní agbára. ìwọ tó ṣiṣẹ́ bí ó dẹ̀ ń ṣe adúrú èpè yẹn lérè ẹ lórí àwọn ẹ̀jẹ̀ tán ti tọwọ́ bọ̀ sẹ́yìn ó dà kó ṣẹ̀fẹ̀ máa jà lé wọn lórí àwọn àwa gbà fún wa kọ́lọ́n kó ṣàánú Láwórì o tó bá pẹ́ wà ní Nàìjíríà ni wọ́n ti máa tírẹ́tì yín I'm telling you ẹ ti máa gba tírẹ́tì lóríṣiríṣi bóyá kẹ́ máa bí kọ́ kí nǹkan kan máa ju nǹkan jọ wọ́n ya wèrè gan sẹ́ẹ̀ àwọn ni wọ́n ní gbogbo wáyàkìlá ayé yìí lọ́wọ́ kọ́lọ́n kó ṣàánú wa o. mi ò Ọlọ́run ní jẹ́ kí bàbá Láwórì kú o tó bàbá Ọlọ́run jẹ́ kí kọ́kọ́ ṣe bàbá yìí bó ṣe máa parọ́ mọ́ ni. náà even ìgò tán fún mọ tán fọ́mọ lórí yẹn ó sì máa ní effect lára ẹ̀ tó bá yá because wọ́n ń fò lórí èèyàn kéènì ẹ máa mọ̀ pé tó bá yá àwọn nǹkan kan máa tó ní gbogbo kìíní yẹn dáadáa ó sì máa. ẹni sì lè affect ẹ o ó máa ti affect kì í ṣèpè náà ìgò máa ní. láwùjọ Alámídé wọn ló send the request to. wọ́n fọ́gò lórí ẹ̀ tó ṣe pé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ ibo ni tí wàá ní kí lóun sọmọdé ló ń pe gbogbo àwọn bẹ̀rẹ̀ mímọ̀ pé Láwórì jù lọ náà Láwórì ò ń ṣe ẹ wo bó ṣe ń là mọ́ Láwórì bí ẹni pé àbẹ́gbẹ́jọ ni wọ́n Láwórì jù lọ náà bẹ̀tẹ̀ àwọn ìjẹ́ tó ti tẹ̀ mọ́lẹ̀ yẹn fẹ́ ẹ̀sìn fẹ́ ké ó dẹ̀ sì máa ké so táwọn Yorùbá dákẹ́ èmi mọ̀ pé àwọn Igwe àwọn Ọláìyá gbogbo wọn náà ẹ̀jẹ̀ yẹn náà ẹ̀jẹ̀ tó di tẹ̀ mọ́lẹ̀ yẹn ló jẹ́ kó máa ṣe àwọn tó ń ṣe yẹn tí ọ̀rọ̀ ẹ̀ fi ń lọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ máa wo ohun tó máa gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ ẹ máa wò ẹ máa tó tò ẹ̀bọ̀ Ọlọ́run gbà fún wa. àwọn bìtìrẹ́yà yẹn kú lọ́tà àwọn bìtìrẹ́yà lọ́wọ́ fún ẹ̀dí sáré nípa. mo kí ẹ̀yin ìyá wa o ẹ ṣe gan aunty kò ṣe sọ ẹ mo really appreciate nǹkan tẹ́ sọ I pick one or two things from your message ṣe rí bí mi ṣe rò ó jẹ́ kó gbàgbé ẹ̀ but at the same time kó bá ń gbàgbé gbogbo nǹkan báyìí justice ò ní wà ní Naija o anybody can go to anybody and break anybody's head and move on ní ìdí ẹ̀ now nígbà tó máa fọ́ máyín lórí kó máa làgò mọ́ lórí orí tébù gbòòlọ́ ti múgò ta ló fọ́ lórí èèyàn kó fọ́ lórí ni first suspect Koko Zaria ò lè ní òun èèyàn kó ṣe wá ìkan ṣe ń pariwo Koko Zaria ọ̀ lè làgò mọ́ Koko Zaria lórí nínú agbo yẹn kó má fi gbìyànjú kó làgò mọ́ lórí so ká bá máa fight for justice kó bá fi kíní kó bá lọ kó máa tún ṣẹlẹ̀ sẹ́lòmíì ẹni náà tún lọ freely so tèmi pé káwọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn èèyàn kó láì ìgò yẹn gangan òun ló jẹ́ kó máa wá kí nǹkan bá ṣẹlẹ̀ lóyìnbó first suspect ló máa kọ́ mú kò sí suspect kò sí nǹkan kan ẹ wá ní kó filẹ̀ kó lọ kó gbàgbé ẹ̀ mi mọ̀ bóyá ọ̀túnba ló máa ṣe fún lọ́túnla kó bá lọ sí agbo
So to me, ọlá ti mú èèyàn kó làgùn mọ́ bọ̀bọ̀ yẹn lórí. Wọ́n tẹ̀lé iṣẹ́ anything fún ọlá ti identify èèyàn kó ṣe. Kí la gbọ́ ọlọ́pàá fún? Ẹ lè sọ pé èèyàn kò rìkọ́ọ̀dì nílẹ̀ yẹn. Orí síìtì Kókó Zaria ló máa ti fọ́gbò. So babalá ó nídìí country tẹ̀ wọ́n dẹ̀ mọ̀ yàn kó ṣiṣẹ́ yẹn. Wọ́n tẹ̀lé nǹkan máa sọ nìyẹn kó lè máa lọ bẹ́ẹ̀ ní Nàìjà wọ́n ti torí pẹ́pẹ́sẹ́ àwọn kan ní alálágbára àwọn kan ṣalágbára. Mr. PJ, you have spoken well. Ọ̀rọ̀ tẹ̀sán náà ló jẹ́ kémi náà gòkè. Ọ̀túnba ẹ̀ka lẹ́sà. Ọ̀túnba ṣe ń gbọ́ mi. Yeah. Thank you. Ṣẹ̀rí nǹkan méjì ló jẹ́ kí n gòkè sá. Ẹ jọ̀ọ́ Mr. PJ ẹ bá mi mute lọ́dọ̀ yín. Nígbà tẹ́ sọ̀rọ̀ wípé tó bá jẹ́ pé gbà tí ẹ jọ̀ọ́ ẹ bá mi mute Mr. PJ. Okay. Nígbà tí Ọ̀túnba nígbà tẹ́ sọ̀rọ̀ tẹ́ sọ wípé tó bá jẹ́ wípé ìgbà tí gbogbo wọn wà together ni wọ́n fọ́ láwùrì lórí wípé ṣé ẹ̀bùn aláìyá máa bọ́ta sọ̀rọ̀. Mo dẹ̀ drop comment mi mo ní kò tiẹ̀ lè ṣẹlẹ̀ lásìkò yẹn because gbogbo wọn jọ wà together ni. So definitely ìpínyà wọn ló fa gbogbo wàhálà yìí. It is just politics. Tí gbogbo èèyàn bá tí ọ̀rọ̀ àwọn onímọ́tò bá rí báyìí ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ olóṣèlú ni àfi tá a bá fẹ́ parọ́ tàn ara wa nìkan ló kù. Kò sí nǹkan tó ń jẹ́ 99% loyalty. It's either 100 or nothing. You are either here or there. But when it comes to politician àti àwọn ọmọ onímọ́tò kò sí 100% loyalty láàrin wọn. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. You don't know your next enemy. Oh, mọ bí tí next attack ti máa wá. Ìtọ́ ẹ̀ ló ṣe dàbẹ́ ń pa àwọn ogun fúnra wọn. Wọn ò trust ara wọn. Ọmọ Èkó lèmi, àwa mọ bí gbogbo ẹ ṣe ń lọ. Considering my job as well as an event planner, mo máa ń pàdé àwọn people in party dáadáa. And I'm very close to those in the entertainment industry as well. So tí n bá sọ wípé báyìí lọ ṣe relate bẹ́ẹ̀ náà ni. This one no be say kìíní ibi tí n bá yẹ kí n ti lo allege pé mo gbọ́ máa lo allege. Látìgbà tí ọ̀rọ̀ MC àti Sego ti ṣẹlẹ̀ ó tẹ̀ tó di wípé MC padà wọ́n ní bàbá padà bá wọn yanjú ẹ̀ lókè wípé òkè ẹ má da ìkorú fún wa ẹ lọ yanjú ẹ ṣe bó ṣe máa da peace làwa wálé. A rí videos láàrin lẹ́yìn àwọn tí wọ́n tẹ̀lé Sego gbà yẹn tó ń campaign for Sego. A gbọ́ mo rí fídíò kan wọ́n pàṣẹ nípa kó tẹ́sẹ̀ kó bí abí méjì nínú nǹkan tí ó ń dùn àwọn ẹni yẹn pẹ̀lú regime MC Olúọmọ nígbà yẹn was wípé àwọn nǹkan míì tó jẹ́ kó gbọ̀n sọ́dọ̀ àwọn gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn kó dọ́dọ̀ àwọn ọmọ ní tíátà ló ń kó fún. Àwọn ọmọ ní tíátà ló ń ṣe MC ṣe fún. Àwọn ni wọ́n ń jẹ owó ni àwọn ni wọ́n ń jẹ ogbẹ̀ torí ẹ̀ ni wọn ò ṣe lè dìde fún Láwórì náà ṣe lè bọ́ dárí tí bá ń fún wọn tí bá tẹ̀sí wọn ló dára gbé wọn ò ṣe lè bọ́ ta láti fún wọn fẹ́. Ẹ jẹ́ ká máa bọ̀ báàkì fún mi ó máa kún sí mi ìfẹ́ tó tún kún wọn lẹ́nu bíi títí ilé tí wọ́n fẹ́ pè ó máa kún sí ẹ jẹ́ kí n lọ ṣáà alẹ́. Àwọn ọmọ onítíátà yìí ẹ rí i pé kò sí kankan nù yàtọ̀ sí bàbá Igwe àti ọkọ Arúgbá tó sọ̀rọ̀ kò sí kankan nínú wọn
wọ́n ti jẹ dòdò wọn ò lè sòdò nígbà tó yẹ wọ́n ti àwọn olóbò olùgbìyànjú wọ́n ti fòbò gbàgbà yìí pé wọ́n ti fòbò dí sílẹ̀ ẹnu mọ́ wọ́n ti fòbò dí kókó mọ́ takíntakejì náà di jíjẹ ìwé òjẹ níbí kan bí wọ́n bá lọ lẹ́nu ìwọ náà tún lọ eléyìí bá lọ eléyìí náà tún wọ bẹ̀ wọ́n ṣe ṣe wọ́n ti ọ̀rọ̀ tọ̀rọ̀ báyìí wọ́n ò lè sọ ẹ wò ó padà ẹ jẹ́ ìrìn báyìí.